Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday June 21 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó gba ìkésára díẹ̀ ló jẹ́ látàrí pé ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ púpọ̀ fún yín lénìí. Stress àpọ̀ rẹpẹtẹ tó ṣe pé iṣẹ́ lè kà yín láyà díẹ̀ lọ́jọ́ tòní, pàápàá fẹ́yìn tẹ́ bá lọ bíṣẹ́. Ẹ̀yin tẹ́ lọ bíṣẹ́ gan nínú ilé yín gan, ó ṣeé ṣe kí stress pọ̀ rẹpẹtẹ fún yín lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n tẹ́ bá sa ipá àtàkìtìyàn dáadáa, ó ṣeé ṣe kí ẹ rí ṣe lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ló ṣeé ṣe kí ẹ fẹ́ ní àwọn health challenges bákan. Ẹ lè fẹ́ láwọn àlá tó ṣe pé ó lè bá ní lẹ́rù díẹ̀ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn health challenges tẹ́ bá kẹ́fín, bí àwọn ìlera tẹ́ bá kẹ́fín, ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ dáadáa. Kẹ́yìn tí yá lo oògùn, kẹ́yìn tí yá wà nǹkan lò kí nǹkan náà kó má di nǹkan tí ó máa lágbára jù. Ẹ kí ìsara púpọ̀ lọ́jọ́ tòní. Tẹ́ bá lè fàlẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ tẹ́ bá lọ bí iṣẹ́ máa ráǹfààní àtòrí gbámú. Ẹ̀yin tẹ́ bá wà lẹ́nu ẹ máa busy pẹ̀lú 1 or 2. Ní ò dára rárá tẹ́ bá lẹ fẹ́ ní ẹ fẹ́ sún iṣẹ́ síwájú, kò dára rárá. Ẹ rí dájú pé àwọn iṣẹ́ tó bá yẹ kẹ́ ṣe ẹ ṣe wọ́n lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tá ìlera bá jẹ́ nǹkan tó ṣe pé ó jẹyọ tó lágbára ju bó ṣe yẹ lọ, ẹ má wulẹ̀ ní ẹ̀yin waste time ara yín láti tún fálẹ̀ mọ́ṣẹ́. Ẹ fálẹ̀ mọ́ lè rárá yín ló dára. Ẹ ní kò dára kẹ́ wá lẹ fi ń rush nǹkan kan rárá. Ẹ ṣe nǹkan yín ní jẹ̀lẹ̀ńkẹ́ níwọ̀n tún ìwọ̀nsì ló dára. Kọjọ́ tòní lè lọ dáadáa. Iṣẹ́ lè rí bákan. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó ó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ bíìjì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ara yín máa yá gágá gidi gan. Ẹ máa rí àwọn kan tá tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó dàbí ìfòòró, ìdààmú, wàhálà tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá gbogbo ẹ máa padà die down tó máa die down pátápátá. Ọjọ́ tòní látòórọ̀ títí di alẹ́ gbọ̀n lẹ́ẹ̀ fi rí dùnnú, lẹ́ẹ̀ fi rí ayọ̀, lẹ́ẹ̀ fi rí ire gbogbo gbámú. Ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ire òjijì kò ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Àǹfààní òjijì ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ire tẹ́ ẹ̀rọ kan láti ibikíbi ó lè já wọlé lọ́jọ́ tòní tó jẹ́ ire owó, tó jẹ́ ire àǹfààní. Kódà èèyàn lè ta yín lọ́rẹ lọ́jọ́ tí tòní gan látara àkìtìyàn tẹ́ ṣe látijọ́ mẹ́ta bákan náà sì rí. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ẹ máa rí àǹfààní láti ibi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Àǹfààní náà sì lè yí ìgbésí ayé yín padà kó sọ́dọ̀tun. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ire wá wọlé fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dùn, á tòrò, á sì lárinrin dáadáa ní ọjọ́ ti tòní pẹ̀lú. Aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí ìdùnnú látara mọ̀lẹ́bí. Ó láwọn kankan tí á ya yín lára láti fẹ́ ṣe fún èèyàn tó súnmọ́ yín tó sì jẹ́ pé ẹni náà àti ìṣe nǹkan tó ṣe é pé á tẹ́yìn náà lọ́rùn tá satisfy yín dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ oríire ló jẹ́ o láti wà pẹ̀lú mọ̀lẹ́bí, láti wà pẹ̀lú ọ̀rẹ́, láti wà pẹ̀lú alásùnmọ́ yín látàrí pé wíwà pẹ̀lú wọn yìí á bí ìdùnnú, á bí ayọ̀, àbí ìrètí ẹ̀ ń fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín lè ráǹfààní jẹ látara mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Téèyàn bá béèrè ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní, ẹ ṣe fún wọn. Téèyàn bá nílò assistance yín lórí ohunkóhun lénìí, ẹ kú gìrì láti ṣe fún wọn. Assistance tẹ́ ṣe fún wọn yẹn ó lè jẹ́ nǹkan táwọn náà máa fi wò pé lágbájá jẹ́ n reward ẹ jẹ́ n ṣe nǹkan báyìí fún ẹ tó sì máa jẹ́ kọ́jọ́ tòní lọ dáadáa. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ tẹ́ bá lọ bí iṣẹ́. Relationship yín á dára pàápàá nínú family àtẹ̀yin tẹ́ bá wà nílé lọ́jọ́ tòní. Àárín ẹ̀yin àti olólùfẹ́ yín á dùn yògbà. Àárín ẹ̀yin àtàwọn ọmọ náà á dùn yògbà lọ́jọ́ tòní. Àwọn alábàáṣe yín náà wá bá yín ṣe dáadáa pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí àǹfààní jẹ tówó bá tiẹ̀ wọlé. Ó ṣeéṣe kí ẹ rí àǹfààní tó súnmọ́ ire owó dáadáa ní ọjọ́ ti tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá jí ara yín á yá gágá. Ó máa láwọn ọ̀rọ̀ tá máa gbénu yín láti sọ. Á dàbí ìgbà pé kẹ́ bẹ́ bí kẹ́ bá ráṣì kẹ́ bẹ́ gbọ̀n kẹ́ bá àbúrò ṣe lọ́jọ́ tòní. Inú á gbé yín bí ìgbà pé jẹ́ kí n pe ọ̀rẹ́ mi jẹ́ n pe ẹ̀gbọ́n mi jẹ́ n pa àbúrò mi láàárọ̀ kùtù ọjọ́ tòní tẹ́ bá jí. Tó sì jẹ́ pé lọ́jọ́ tòní gan ìrẹ́pọ̀ tó dánmọ́rán á wáyé láàrin ẹ̀yin àti gbogbo àwọn tó rọ̀gbà yín ká dáadáa. Tó ṣe pé ẹ máa rí dùnnú, ẹ máa ráyọ̀. Ó sì ṣeé ṣe kí ẹ náwó dáadáa sí èèyàn tó ṣe pé nínú àtúnáwó dáadáa sí yín padà. Ẹ lè rí àǹfààní ire owó gan jẹ látara èèyàn lọ́jọ́ tòní. Téèyàn bá fẹ́ bá yín dúnàádúrà lọ́jọ́ tòní,
àbíyàn béèrè pé lágbájá fẹ́ ra nǹkan kan lọ́wọ́ ẹ lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣe wọ́n dáadáa. Ó ṣeé ṣe kí ire kó wọlé dáadáa lọ́jọ́ tòní látara ọrọ̀ ajé tí ẹ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ pọ́nṣẹ́ yín lé, ẹ ṣọrọ̀ ajé dáadáa lọ́jọ́ tòní, ẹ polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní wà níbi kẹ́ polówó ọjà yín lénìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ má jókòó sí ilé láì ṣe ohunkóhun lénìí. Èní lè jẹ́ Sunday lóòótọ́, ẹ fèní jáde, ẹ fèní lọ síbi iṣẹ́, ẹ máa rí gbámú dáadáa ní ààyè iṣẹ́ lọ́jọ́ tí tòní. Èní ọjọ́ tó dára láti fi communicate pẹ̀lú àwọn èèyàn. Communication yìí á bèrè á bàánú fún yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa. Ire owó náà máa wọlé fún yín lénìí tí ẹ bá tẹ̀lé bí a ti ṣe wí. Góòlù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa wà lọ́kàn yín tẹ́ fẹ́ fowó ṣe lọ́jọ́ tòní tó sì ṣeéṣe kí àṣírí bò tó ṣe pé ẹ ra àwọn owó kan láti fi ṣàwọn nǹkan tí ó wà níwájú yín báyìí tí ẹ̀ ń náwó lé lórí lọ́wọ́lọ́wọ́. Àsìkò yìí àsìkò oríire ló jẹ́. Ẹ lè fi ra nǹkan tí ó bá wù yín láti rà. Ẹ lè fi kówó lórí nǹkan kíkan tó bá wù yín láti kówó lé, kò sí wàhálà, kò sí ìdààmú. Kò wá ń ṣe bí kẹwàá nànà àpàrà rárá. Nǹkan kíkan tẹ́ bá fẹ́ rà, ẹ rí dájú pé ẹ náwó nínú àpàlé lórí. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní lórí ọ̀rọ̀ owó. Ẹ má fowó báyàn ṣeré. Ẹ má yáyàn lówó lọ́jọ́ tòní. Kò sí dára kẹ́yìn náà yáwó lọ́jọ́ tòní, ṣùgbọ́n tẹ́ bá ṣe pé èèyàn jẹ yín lówó ẹ lè béèrè lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí wọ́n rántí yín, kí wọ́n ṣe nǹkan tí ẹ ń fẹ́ fún yín lénìí. Iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni bá ṣe pé èèyàn tó lólùfẹ́ yín náà á wà òkè alárinrin. Bẹ́ẹ̀ sì ni rí owó. Ó ṣeé ṣe kí ó wọlé fún yín lọ́jọ́ tí tòní. Tẹ́ sì fi gbọ́ àwọn bùkátà kan ní àsìkò yìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ oríire sì ló jẹ́ pẹ̀lú. Nǹkan kan tó kọ̀ lè ṣẹlẹ̀ ni pé àárín ẹ̀yin àti olólùfẹ́ yín kan tó súnmọ́ yín abẹ́nitẹ́jọ́ ń da kankan pọ̀. Ó ṣeé ṣe kí ó má fi bẹ́ẹ̀ gùn régé tó. Ó ṣeé ṣe kẹ́ kẹ́fìn àwọn nǹkan kan tí ẹni náà fẹ́ máa ṣe fún yín, àbí kẹ́ fẹ́ máa ro kan pé àbí lágbájá ìfẹ́ ṣì tèmi ni, àbí lágbájá ìfẹ́ gbé ìgbésẹ̀ kan tí ò dáa ni, àbí lágbájá ìfẹ́ yàn mí jẹ ni. Àwọn nǹkan bẹ́ẹ̀ lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní. Àbí kó jẹ́ pé kankan máa wù yín lọ́kàn láti ṣe fún ara yín. Ṣùgbọ́n tẹ́ máa fẹ́ máa tún máa consider olólùfẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ kan pé mo sì ní nǹkan kan tó wù mí lọ́kàn láti ṣe fẹ́ ni o. Tàbí kí bẹ̀rù bojo wà fún yín láti gbé àwọn ìgbésẹ̀ kan tó ṣe pé ó wù yín láti gbé fúnra yín, ṣùgbọ́n tó olólùfẹ́ yín lè lòdì sí. Irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè wáyé lọ́jọ́ tòní. Ẹ kíyèsára. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, ọjọ́ tòní tẹ́ bá jí láàárọ̀, ẹ máa jí gíre, ẹ máa jí gídùn, ẹ máa jí ráyọ̀, àwọn èèyàn máa bá yín ṣe. Ìfẹ́ á wà ní ọkàn yín dáadáa lówùúrọ̀ tẹ́ bá jí. Á ṣe yín bí kí ẹ pa àwọn ọ̀rẹ́ kẹ́ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín ire ọ̀nà jíjìn ẹ máa retí ẹ̀ lénìí. Ire kan máa já wọlé lọ́jọ́ tòní tó máa jẹ́ ire gbàǹkangbì lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Ẹ ṣe prayer kiri owó, ire tẹ́ ń fẹ́, ire ńlá kó wọlé fún yín lọ́jọ́ tòní. Àwọn expectation tẹ́ tí ń expect láti jọ́ mẹ́ta látọ̀nà jíjìn ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ ríyàn bá sọ̀rọ̀ tó ṣe pé ẹni náà jẹ́ ẹni tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti sọ̀rọ̀ tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ yín máa jẹ́ nǹkan tá a mú kára yín yá gágá tẹ́ máa tún ráǹfààní látara bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní dandan ni kí owó wọlé fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Owó máa wọlé láti fi iṣẹ́, láti láàárín àwọn ọ̀rẹ́, láti ibikíbi. Owó ire ọ̀nà jíjìn ó wà fún yín. Ire owó wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní wà fún yín dáadáa gidi gan ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín gan àwọn akitiyan kan tẹ́ máa tún ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ kò tún béèrè fún yín. Ẹ máa láwọn kankan tó máa wá sí yín lọ́kàn tẹ́ máa fẹ́ plan lé lórí tó ṣe pé ó lè bí ìyípadà tẹ́ ń fẹ́ fún gbèsè ayé yín. Ó lè bí káyé yín balance. Ẹni jẹ́ ọjọ́ oríire gidi gan fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Virgo. Ọjọ́ tó jọjọ́ oríire gan lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ lọ́jọ́ tòní dáadáa. Ẹ bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ tòní. Ẹ má rí èròkérò sí olólùfẹ́ yín. Ẹ má rò pé bóyá àbọ̀ fẹ́ ṣe gbà àbọ̀ fẹ́ ṣàwo. Ẹ má jẹ́ kó olólùfẹ́ yín kan àbí èèyàn kan tẹ́jọ́ dà kọ́pọ̀. Ẹ má jẹ́ kó restrict yín lórí nǹkan kan tí ẹ bá ń fẹ́ ṣe. Tó bá yẹ pé ẹjọ́ dà kọ́pọ̀ pẹ̀lú èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni tẹ́jọ́ dà kọ́pọ̀ pẹ̀lú ẹ̀yẹ. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ẹ lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ra ṣe ní ọjọ́ tẹ́ lè fi daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn, ṣùgbọ́n ọjọ́ tẹ́ lè fi jẹ̀fà, tẹ́ lè fi ire gbámú lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ ire ló jẹ́. Iṣẹ́ á lọ dáadáa. Relationship yín pẹ̀lú ẹni tẹ́jọ́ dà kọ́pọ̀ ó lè rí bákan, pẹ̀lú olólùfẹ́ yín náà ó lè rí bákan díẹ̀. Bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín ní dandan ní ọjọ́ tòní. Ẹ̀yin tó bá wọlé fún ẹ kọ́mẹ́ǹtì ẹ confirm wá ń pa nǹkan báyìí wọlé lóòótọ́, nǹkan báyìí ṣẹlẹ̀ lóòótọ́. Èyí á jẹ́ kóríyá fún wa, sì jẹ́ àwòkọ́ṣe rere fáwọn tó ẹ̀ṣẹ̀ tún ń darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ṣeéṣe kí àwọn ọkàn yín kó fẹ́ máa gbọgbẹ́ bákan, kẹ́ fẹ́ máa láwọn nǹkan tá fẹ́ máa da ọkàn yín láàmú bóyá ohun mi kì í ṣe báyìí. Nǹkan kan wà tó ń disturb yín lọ́kàn bóyá látara àwọn nǹkan tẹ́ fẹ́ gbé ṣe tó ṣe pé bóyá ṣìrí ò tí ì bò rẹpẹtẹ lé lórí. Kẹ́ máa wò pé báwo mo fẹ́ ṣe ọ̀dọ̀ mo fẹ́ gbé gbà. Nǹkan náà lè bí tension díẹ̀ nínú mind yín ní ọjọ́ ti tòní, ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀.
gbogbo nǹkan tó dàbí òkè gbogbo ẹ̀ máa padà di pẹ̀tẹ́lẹ̀ lágbára Ọlọ́run, nǹkan ẹ̀ máa padà rí ṣe lágbára Ọlọ́run. Èní ẹ má fi ronú àròjù, ẹ lè fẹ́ ní plan, ẹ lè wulẹ̀ plan ìgbésí ayé yín kẹbẹ̀ sí plan pé báwo mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ sì ni kẹfín ohun kan máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní, ohun náà á tọ́ yín sọ́nà rere, á tọ́ yín sọ́nà ayọ̀, tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn, ẹ má kétí ọ̀gàn yìí sí, tẹ bá kétí ọ̀gàn yìí sí ó ṣeéṣe kí ó wà fẹ́ ti yín kẹ́ á máa wò pé ọkàn mi dẹ̀ ti bá mi sọ o, ọkàn mi dẹ̀ ti ní kí n ṣe báyìí o, kẹ̀kẹ́ sára lọ́jọ́ tòní. Àlá tọ́pọ̀lọpọ̀ yín bá lá lásìkò yìí, àlá tí ó máa júwe bí ẹ̀yin fẹ́ rìn àjò ìgbésí ayé yín ni yóò jẹ́. Ẹ sì kẹfín àwọn àlá tẹ́ bá lá kí ẹ ṣiṣẹ́ lé wọn lórí. Ẹ sì tún dára láti fi gbé ìgbésẹ̀ tó jọmọ́ spiritual work. Ẹ sì lè fi ní ṣe prayer, ó dára kẹ́ wá àkókò láti ṣe prayer lénìí. Prayer tẹ́ bá ṣe á ràn yín lọ́wọ́ dáadáa ní àsìkò yìí. Ọjọ́ oríire ló jẹ́ tẹ́ bá mọ̀ ọ́ lò. Ẹ má fi èní ṣe nǹkan ọ̀dọ̀tí, ẹ má fi èní pariwo. Ẹ rí dájú pé ẹ calm down, kẹ́ wà láyìíká tí ó dákẹ́ rọ́rọ́ dára. Tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní, iṣẹ́ máa lọ dáadáa, tẹ́ bá fàyè gba mood swing rẹpẹtẹ. Àwọn èèyàn tó lólùfẹ́ yín náà lọ dáadáa, tẹ́ bá fàyè gba mood swing. Bákan méjì lọ́wọ́ owó jẹ́ fẹ̀yìn tẹ́ ń lóra wọ Libra ní ọjọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín máa rẹ́ni bá ṣe. Ẹ máa rẹ́ni bá dòwò pọ̀ lọ́jọ́ tòní, àwọn èèyàn máa rọ̀gbà yín ká, àwọn èèyàn fẹ́ bá yín ṣe gan lọ́jọ́ tòní. Ẹ̀yin náà fẹ́ bá wọn ṣe ìrẹ́pọ̀ tó dánmọ́rán wà láàrin èèyàn àti ọ̀rẹ́, láàrin èèyàn àtàwọn tẹ́jọ́ ń gbélé neighbor ní community odù ní gbogbo yín lápapọ̀ ní ìbáṣepọ̀ máa wà láàrin yín tó máa dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, relationship issue ò ní sí lọ́jọ́ tòní. Ẹ máa rí àwọn tó ṣe é pé tó jẹ́ mẹ́ta tó ṣe é pé ẹ ti jọ jókòó papọ̀, tẹ́ jọ rojọ́ papọ̀, ó ṣeé ṣe kí ẹ láǹfààní àti jọ jíròrò papọ̀ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ti lọ bí iṣẹ́, ẹ máa rí àwọn kọ̀líìgì ràn yín lọ́wọ́, dúró tì yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ dáadáa lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé ẹ̀ ń patí lọ́jọ́ tòní, ló máa rí ìdùnnú àtayọ̀ máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ ní dá nìkan ṣe, ẹ̀yin gan fúnra yín gan kò ní wù yín kẹ́ dá wà lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ń dágbé, ẹ máa fẹ́ wà bọ́ọ̀dù bákan lénìí bí kẹ́ jáde, bí kẹ́ bá àwọn èèyàn ṣe ló máa rí lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀, ó dára kẹ́ socialize, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ mọ tí àmujù ní àyíká yìí tí ẹ bá wà, torí kí àwọn nǹkan tí ẹ ti fi pamọ́ pé mi ní sọ fẹ́ni kankan kó padà fẹ́ jábọ́ látẹnu yín lọ́jọ́ tòní, kí ẹ ké sára púpọ̀. Iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́, torí ẹ máa rí support. Ire owó náà ó lè wọlé fún yín látara support tẹ́ bá rí lọ́jọ́ tòní, tàbí kẹ́ rí ìfàjẹ́ lọ́jọ́ tí tòní. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dùn àdánmọ́ra láàrin yín lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ ní ààyè iṣẹ́ yín. Ọ̀rọ̀ ibi iṣẹ́ yín báyìí ó máa wà lọ́kàn yín bábábá lọ́jọ́ tòní. Bóyá àwọn nǹkan tí ẹ fẹ́ gbé ṣe níbi iṣẹ́, bí ẹ fẹ́ ra àwọn tools kan ni, bí ẹ fẹ́ láwọn nǹkan tẹ́ fẹ́ ṣe fún ìdàgbàsókè iṣẹ́ yín, ó máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní. Èyí lè máa bí kí ẹ lè farabalẹ̀ dáadáa nínú ilé, àbí báwọn èèyàn ṣe dáadáa nínú ilé lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ máa fira yín sí pọ̀wọ̀, ẹ máa fẹ́ máa plan, ẹ máa fẹ́ máa ní àwọn nǹkan tó máa wà lọ́pọlọ yín bí nǹkan tẹ́ fẹ́ lé, bí àwọn desire pé iṣẹ́ mi ó yẹ kó ti rí báyìí, nǹkan tí mo ṣe yẹ kó ti lọ báyìí, àwọn nǹkan ńláńlá tó wà wájú mi yẹ kí n ti mójútó kó ti work out rẹ̀. Ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn èrò yẹn máa gbalẹ̀ lọ́kàn yín, tàbí kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò ṣeé ṣe kí àwọn iṣẹ́ kan wà lọ́wọ́ yín tí ẹ ní láti falẹ̀ mọ́, tó lè sì lè máa fún yín láǹfààní láti ráyè jókòó sílé dàbí alára tó ṣe pọ̀wọ́ iṣẹ́ yẹn ṣáà lè máa fẹ́ mójútó. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀, ó dára kẹ́ mójútó iṣẹ́ yín lọ́jọ́ tòní. Iṣẹ́ lògùn ìṣẹ́, mo ra tíṣẹ́ ọ̀rẹ́ mi, ẹ mójútó iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Kẹ́lẹ̀ eré gbámú kọ́sẹ̀ tí ẹ fẹ́ wọ̀ yìí kó lè dùn ìgbà fún yín, kẹ́lẹ̀ eré gbámú dáadáa. Iṣẹ́ á lọ dáadáa tẹ́ bá falẹ̀ mọ́, ṣe relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n ẹ lè má wulẹ̀ kọbi ara sí wọn púpọ̀ rẹpẹtẹ tó bí ẹ ti fẹ́. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín tẹ́ bá ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele roko Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ fẹ̀yìn tẹ́ ń lò ràwọ̀ yìí o. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ìfà wọlé fún yín, ìyẹn jẹ́ ní ó ṣeé ṣe kí ẹ gba ìpè àtọ̀nà jíjìn tó jẹ́ ìpè oríire lọ́jọ́ tòní, ìyẹn dèjì. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín àǹfààní òjijì látara gèsẹ́ẹ̀tì tẹ́tí gèsẹ́ẹ̀tì nǹkan tẹ́tí plan tẹ́lẹ̀ pé báyìí ló ṣe máa lọ, ó ṣeé ṣe kí Ọlọ́run tún bá yín dọ̀bọ̀ ẹ̀, tó ṣe pé á dàbí ìgbà pé ọ̀tọ̀ nìkan tí mo ń retí, ọ̀tọ̀ nìkan tí mo rí lóore, ìyẹn di ẹ̀ta. Ní èyí tó tún tẹ̀lé ire owó lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ mọ́ alẹ́, pàápàá yín tó bá yẹ pé tètè sùn lénìí tẹ̀sí wà tẹ̀sí báwọn èèyàn sọ̀rọ̀, ọwọ́ ọ̀rọ̀lẹ́ máa lẹ́ ọjọ́ tòní. Àǹfààní kan á tún wọlé fún yín, àǹfààní náà sì lè jẹ́ èyí tó máa yá ayé yín padà sí ọ̀tún, tá yá ayé yín padà sí rere lágbára ní ọwọ́ Ọlọ́run Ọba, ìyẹn di ẹlẹ́ẹ̀kẹrin.
àwọn nǹkan tẹ̀ tí wá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa rí dùnú lára ẹ̀. Ẹ̀yin tó bá ṣe pé ti bá àwọn ọmọ tó ti dàgbà, àwọn ọmọ yín á ṣe bẹbẹ fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ríre látara ọmọ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́fẹ̀yìn tẹ́ ń lóra wọ̀yọ̀. Ẹ jàǹfààní ọjọ́ tòní dáadáa, ẹ enjoy ara yín látàárọ̀ dalẹ́. Good day ló jẹ́, perfect day ló jẹ́ fún yín. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ̀yin gan wà ní dùnú látàárọ̀ dalẹ́ torí níre là ń sọ̀rọ̀ àtàrí eré a máa wọlé fún yín lọ́tùn lósì lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá lọ bí iṣẹ́, tẹ́ bá lọ bí iṣẹ́ náà ẹ máa ríre gbámú. Bẹ́ẹ̀ sì ni àárín yín àtàwọn olólùfẹ́ yín náà á dùn alárinrin lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ ìjọ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ìfà ń bọ̀ o, ìfà máa wọlé fún yín dáadáa. Pàápàá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní ẹ máa retí ìfà kan, àǹfààní kan wọlé fún yín, ṣùgbọ́n ìfà yẹn tẹ́ bá ti rí bó jẹ́ nǹkan tó máa padà stay ní lọ́jọ́ iwájú ẹ má wò lẹ̀wẹ̀ kọ́mọ ẹ̀ rárá. Ìfà èyíkéyìí jẹ́ báwo pé ìfà yìí ò lè fàyàn lápò ya o, ẹ wulẹ̀ jìnnà sí, ṣùgbọ́n ìfà tó bá wọlé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní tó bá jẹ́ ìfà tẹ́wọ̀ gbà ìfà yìí kò fani lápò ya o, àǹfààní ńlá ló jẹ́ o, oríire ló jẹ́ o, ẹ rí dájú pé welcome ẹ máa ríre gbámú lọ́jọ́ tòní. Ẹ máa ríre gbámú lọ́jọ́ tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ tó ṣe pé àwọn ibi tẹ́ ẹ̀ tiẹ̀ ṣe sílẹ̀ ti máa jẹ tẹ̀ ní ìdásí stress ara yín lọ́jọ́ tòní kí lọ́ọ̀kì yín tó ṣàyìn ẹ má wà lọ́ọ̀kì dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè ríre látara ìyàwó, ẹ lè ríre látara ọkọ, ẹ lè ríre látara àna gan lọ́jọ́ ti tòní torí ìbáṣepọ̀ yín àtàwọn yẹn á wọnú ara púpọ̀ lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ ti dàpọ̀ pẹ̀lú èèyàn látijọ́ yìí ó sì ṣe kí nǹkan náà bí ire lọ́jọ́ tòní, kó bí dùnnú, kó báyọ̀ fún yín lọ́jọ́ tòní. Tẹ́ máa dùnnú, tẹ́ máa yọ̀ lé lórí. Tẹ́ bá lọ bí iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ. Ire owó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Bí ọ̀nà ìfàsí ló máa bá wá. Àárín ẹ̀yin àti olólùfẹ́ yín náà àgúnrégé ọ̀pọ̀lọpọ̀ yín gan lọ́jọ́ tòní. Ẹ máa wà highly sensitive tí libido yín sì máa high dáadáa bí kẹ́ súnmọ́ olólùfẹ́ yín ló máa rí lọ́jọ́ tòní. Tó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Kírẹ́dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 7:09 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kìí Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tí ó ṣe é pé púpọ̀ nù yín ọ̀rọ̀ olólùfẹ́ yín báyìí ló máa bá yín. Ọ̀rọ̀ olólùfẹ́ yín ló máa wà lọ́kàn yín gbágbágbá bí kẹ́ bá wọn ṣe, bí kẹ́ fìfẹ́ hàn tí wọ́n ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ ìfẹ́ ló jẹ́. Ọjọ́ tó dára kẹ́ fi wà pẹ̀lú olólùfẹ́ yín ni. Ẹ sì máa fàyè gba misunderstanding rárá. Ọjọ́ ìdára kẹ́ fi jíròrò papọ̀, kẹ́ fi jókòó papọ̀, kẹ́ fi sọ̀rọ̀ nípa ìdàgbàsókè marriage yín, kẹ́ fi sọ̀rọ̀ nípa ibi tẹ́ ń lọ. Èyí máa ran ìgbésí ayé yín lọ́wọ́, àwọn marriage yín lọ́wọ́ dáadáa. Á bí ìbáṣepọ̀ yín wọnú ara dáadáa. Ọjọ́ tòní ọjọ́ ìfẹ́ ló jẹ́. Ẹ surprise wọn, àwọn náà máa surprise yín. Ẹ fìfẹ́ hàn sí wọn, àwọn náà fìfẹ́ hàn sí yín dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín á dùn alárinrin lọ́jọ́ tòní. Anytime fún wọn kẹ́ fún wọn látẹ̀ṣán dáadáa lénìí. Ẹni ẹ lè fẹ́ fi build marriage yín, ẹ fẹ́ fi ṣàtúnṣe marriage yín ni. Bẹ́ẹ̀ sì ni táwọn èèyàn àtọ̀gá kan bá wà tó bá ṣe pé kò gúnrégé tẹ́lẹ̀ ẹ lè wáyè láti wá túnṣe lọ́jọ́ tòní láti jẹ́ káàrin yín tún gúnrégé. Àbáàrin èèyàn àti èèyàn tó ṣe pé ẹjọ́ súnmọ́ wa yín tẹ́jọ́ jẹ́ bí business partner àbí anything partnership lọ́jọ́ tòní àárín yín lè gúnrégé dáadáa ní lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́, ṣùgbọ́n dára kẹ́ wà pẹ̀lú olólùfẹ́ yín dáadáa lénìí. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó lè wọlé fún yín tó ṣe pé bóyá látara ẹni tẹ́jọ́ ń daṣẹ́ pọ̀ tàbí látara èyí tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́rí gbámú. Fíṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:09 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá èyí tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.